Ẹ káàbọ̀ sí another episode Mabel translation. Ẹ káàbọ̀. Ọmọ Yorùbá lèmi ò swagger. Ẹ jẹ́ ká wo next episode tó fẹ́ bẹ̀rẹ̀. Advert làwọn eléyìí. Ẹ jẹ́ kí a dúró fún the next one tó máa wọlé. Kò funny rárá. Nǹkan ń ṣẹlẹ̀. Ẹ bá wa like o. Ẹ bá wa like, ẹ bá wa comment. Ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa press the notification button so that bàbá ṣe ń post Yorùbá version, ẹ máa bá wa gbọ́. Ẹ máa bá wa gbọ́. Arábìnrin. Ọkọ àti ìyàwó làwọn méjèèjì. So Joseph lọkọ. Mo ń lọkọ. Ọlọ́run ṣàánú wa. So ìyàwó, ẹ jẹ́ a gbọ́ kí lorúkọ ìyàwó again. Ìyàwó lòun fẹ́ kán bá wọn da ilé ìgbéyàwó àwọn rú. Ọkọ ní òun ò fẹ́, òun yìí fẹ́ kí wọ́n bá wọn yanjú ẹ̀. Òun yìí fẹ́ fẹ́ ìyàwó òun. Ẹ jẹ́ a gbọ́ ilé ó tún kí o. Ó kí o rọ̀bọ̀tọ̀. Ó kí ó lélẹ̀. Rosita, Sister Rose. Rosita. Rosita, wife o. Wọ́n ní wọ́n ló gbọ́kọ ẹ wá sílé ẹjọ́, ṣé o lè ṣàlàyé fún wa kí ló gbé yín wá? Wọ́n ní láti gbà tá ti fẹ́yàwó. Wọ́n ní 2016 làwọn marry. Wọ́n ní irú ìyàwó wo lẹ ṣe? Wọ́n ní àwọn ń ṣe ti ìbílẹ̀, àwọn dẹ̀ ti ṣe ti court. Wọ́n láwọn ò dẹ̀ tí bímọ fúnra wọn. Wọ́n ní láti last year. Ó lóun ṣàkíyèsí. Ó lẹ́ni tóun fẹ́ láti 2016 pé ó ti kì í ṣe tóun bá gbélé mọ́. Ó ní kò ń tọ́jú òun, kò ń ra nǹkan kan sílé. Wọ́n ní ṣé ó ń tọ́jú ẹ tẹ́lẹ̀, ó ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní báwo ló ṣe mọ̀, ṣé ó ti dáwọ́ gbogbo nǹkan dáadáa tó ń ṣe tó ti torí ẹ̀ fẹ́? Ó ní bẹ́ẹ̀ ni pé òun ṣàkíyèsí pé kò ń ṣe bẹ́ẹ̀ mọ́. Ó ní lóòótọ́ ló gba ṣọ́ọ̀bù fóun. Ó ló bẹ̀ sí ń padà wálé lálẹ́. Kò kí ń fi owó lẹ̀ fóun. Kò ń béèrè pé báwo ló ṣe ń ṣe, ṣé ó ti jẹun, báwo ló ṣe ń manage. Ó ní tóun bá béèrè pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Wọ́n ló kàn máa sọ fún un pé kò sí nǹkan kan. Ìgbà míì kò ní dáhùn lóhùn. Wọ́n wá ní pé kò yé òun. Wọ́n ní ọjọ́ kìíní òun béèrè owó lọ́wọ́ ẹ̀ kò fóun. Wọ́n ní kò fóun. Wọ́n ní ìbọn tó máa jáde lójoojúmọ́ á padà wá. Ó ló ní ọjọ́ kìíní òun tó rí rìsíìtì lọ́wọ́ ẹ̀. Ó lóun rí rìsíìtì tó fi ra fóònù fún obìnrin. Ó lóun adájọ́ wá ní ò lè sọ bẹ́ẹ̀ tó mẹ́ni tó ní rìsíìtì. Ó lóun fi hàn. Olóbìnrin ni ẹ́. Ó lọ́ àwọn ọ̀rẹ́ ọkùnrin. Wọ́n ní àbírọ̀ ní olóòótọ́ ni. Ó ní
adájọ́ nítorí ó láwọn ọ̀rẹ́ obìnrin kò mí ní pé ó ń bá wọn ní nǹkan kan. Adájọ́ sọ pé káyé pé gbogbo tó ń ṣàlàyé ìsìn ọdún 3 sẹ́yìn ló ti ṣẹlẹ̀, ó ò ní fẹ́ dúró náà, ó lóòótọ́ ni, so ẹ jẹ́ a máa gbọ́ lọ. Ó ní ìgbà tó yá ló lọ ti ṣọ́ọ̀bù òun, ó nígbà tó yá ló bẹ̀rẹ̀ sí ní dẹ́rù bà wọ́n, ó máa lọ bà nǹkan jẹ́. Ó ní gbogbo ìgbà tó ti ń ṣe yẹn lòun ti wá fẹjọ́ sùn nílé ẹjọ́. Wọ́n wá bèè lọ́wọ́ ọkọ. Ó níyàwó òun ni. Ó lóun dẹ̀ ti ní wàhálà pẹ̀lú ẹ̀. Ó ní gbogbo ìgbà ni ìwà ẹ̀rín ló ń gbóríṣiríṣi ìwà jáde. Ó nígbà táwọn fẹ́ ra wọn, ó ní àwọn ò ní ìṣòro kankan. Ó lóun kọ́ ṣàpèjú, òun kọ́ kíyèsí pé ó ti ń gbé oríṣiríṣi ẹsẹ̀. Ó ní gbogbo ibi táwọn obìnrin máa ń péjọpọ̀ tó máa ti ń ṣe, tó ti máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn, tó máa ti ń ṣàbòsí. Ó ní lóòótọ́ àwọn ti máa ń ní aṣọ nulé, pé òun ò tiẹ̀ rí yẹn àsì wàhálà kankan. Ó ní àti ọdún tó kọjá, ó ní òun mú rìsíìtì wálé. Ó ní ọ̀rẹ́ kan lòun bá ra fóònù. Ó ní òun bọ̀ ọ̀rẹ́ yẹn ra fóònù. Adájọ́ ní ṣé kìí ṣe pé torí òun sọ bẹ́ẹ̀ ló ṣe lo àìdíà yẹn. Tó wá dáhùn níbẹ̀ kọ́ pé ohun tó rí ṣẹlẹ̀ gan ládájọ́ sọ. Òun dẹ̀ try láti ṣàlàyé fún ìyàwó òun, but ìyàwó òun ò fẹ́ gbọ́. Ó ní wàhálà ní lójoojúmọ́. Ó ní ọ̀rọ̀ yẹn ti wá pọ̀ jù. Ó ní gbogbo ìgbà tóun bá jáde pá máa retí pé kóun bá ń bọ̀ kóun dẹrù lọ́tún kóun dẹrù lósì kóun ṣáà máa mú nǹkan bọ̀. Ó lápapá lòun ti ṣiṣẹ́. Ó ní àwọn tó ń gbé mọ́tò jáde lòun bá ṣiṣẹ́. Ó ní gbogbo ìgbà lockdown, ó ní kò fi bẹ́ẹ̀ sí nǹkan kan lẹ̀. So ó dẹ̀ ń retí pé kóun máa dẹrù lọ́tún kóun máa dẹrù lósì máa gbé wọlé. Ó lóun dẹ̀ ṣí ṣọ́ọ̀bù fún ẹ. Ó ní bóun dẹ̀ ṣe ṣí ṣọ́ọ̀bù fún ẹ kò sígbà kan tó sọ fóun bóyá bí business yẹn ṣe ń lọ, iye tó ń mékiri, iye tó ń mékiri. Pé láti ìjọ́ tóun ti ṣí fún ẹ pé kò sí nǹkan kan tó mú wọlé láti bẹ̀. So ó ní pẹ̀lú yẹn náà pé bóun ṣe ṣí ṣọ́ọ̀bù fún ẹ, ó ní òun ò kí ń pè ẹ́ jókòó pé kó wá ṣe àkáǹtì fóun pé iye báyìí ni kí ló dé tó ṣe wá expect pé tó ń retí látọ̀dọ̀ òun kóun wá máa ṣe àkáǹtì fún ẹ. Ìyẹn lọ́kàn sọ pé òun ò lérò pé ó máa bí òun nírú ọ̀rọ̀ báyìí. So ó ní ìyàwó òun máa ń retí pé tóun bá ti kóun ṣàkàn máa gbówó wọlé ṣáńgbà tó dẹ̀ mọ̀ pé kò sí nǹkan kan ńlẹ̀. Ó níbi tí wàhálà ti wá lé nìyẹn. Ó ní àtìgbà ìyàwó òun ti bẹ̀ sí ní dẹ́rù pé màá kọ́ ẹ. Ó ní látìgbà yẹn inú òun dùn nulẹ̀ òun tiẹ̀ kì í fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀. Pé gbogbo ìgbà ẹjọ́ ṣáá ni, ariwo ṣáá ni, ẹjọ́ ṣáá ni. Títí oṣù mélòó sẹ́yìn, ó láwọn ní wàhálà kan.
so ó ní bínú ṣe bí òun nìyẹn bóun ṣe lọ ti ṣọ́ọ̀bù ẹ̀ pa nìyẹn. Wọ́n ní bóun ṣe lọ ti ṣọ́ọ̀bù ẹ̀ pa. Wọ́n ní rẹ́ǹtì yẹn gan ò tí ì tàn bọ̀ tí inú ìbínú yẹn lòun ṣe lọ ti ṣọ́ọ̀bù yẹn. So ó yẹ ọkọ ní gbogbo pé ó tiẹ̀ yé àwọn lẹ́nu bó ṣe máa fi dẹ́rù bà òun pé òun máa kọ̀ ẹ́, òun máa fi ẹ́ lẹ̀, òun máa ṣe, òun ò fẹ́ mọ́ nǹkan pé òun máa lọ ilé ẹjọ́, òun máa jáwèé fún ẹ, òun máa ṣe. Ọkọ ní gbogbo ẹ̀ tí wàá sú, ó ti sú òun pé ó ti pọ̀ jù, pé ohun tó mọ̀ ṣe jù nú lé nìyẹn. Ẹ jẹ́ a máa gbọ́. A rí pé gbogbo obìnrin náà kọ́ ló mọlé dìmú, bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo ọkùnrin náà kọ́ ló mọlé dìmú. Bákan méjì ni. Ẹ máa gbọ́. Ẹ jẹ́ a gbọ́ ohun tí George fún mi. George fún mi ní gbogbo wàhálà tó ń rí nínú ọ̀rọ̀ wọn yìí. Pé ọkọ ẹ nígbàgbọ́ pé nígbà tó bẹ̀rẹ̀ sí ní lo ṣọ́ọ̀bù níwà ẹ ló yíwà padà. Mi ní ohun tó ṣe é dá o. Pé ìgbàgbọ́ ọkọ ni pé àwọn tó lọ ń bá jókòó ibi tí wọ́n ti ń ṣàbòsí yẹn, àwọn yẹn ló kọ́ níwà tó ń hùwà, bíbẹ̀ ló ti kọ́ ìwàkiwà. So wọ́n ní níwọ̀nba àgbà tó jẹ́ pé obìnrin yẹn ò tí ì finú ṣoyún, tí ò tí ì finú ṣoyún, obìnrin tó ń dúró dolúwa. Pé báyà ìrònú yẹn ló tún papọ̀ pé oyún ò tí wọlé fọ́dún 4. Ìyẹn ọkọ náà bá sọ̀rọ̀ o, obìnrin náà bá sọ̀rọ̀ ń sìn. Wọ́n ní ẹ̀tọ́ ẹ̀kọ́ kò ń ṣe nǹkan tó dáa, pé kì í ṣe nǹkan tó dáa fún ẹ láti lọ bá ọkọ ẹ. So wọ́n ní kì í ṣe nǹkan tó dáa fún wọ obìnrin gẹ́gẹ́ bí obìnrin láti lọ bá ọkọ ẹ pé o fẹ́ pínyà. Ní adájọ́ wá béèrè lọ́wọ́ ẹ pé àwọn mọ̀ pé o kàn ń sọ̀rọ̀ ní inú ló ń bí ẹ. Ó ní inú kọ́ ló ń bí òun, pé òun fẹ́ pínyà, òun ò fẹ́ bá gbé mọ́, òun ò fẹ́ jẹ́yàwó ẹ̀ mọ́. Adájọ́ bá ní òkè kó sọ ìdí fóun, kí ni ìdí ẹ̀ káwọn lè mọ̀, kí ni ìdí tó ṣe fẹ́ pínyà. Ọkọ dẹ̀ lóun ò fẹ́ pínyà. Nǹkan tẹ̀mí rí ń bẹ̀ ni pé obìnrin ọjọ́ ẹ̀ wà ń ta. Ó lóun ò fẹ́ mọ́, òun ò fẹ́. Ó ló ti sùn. Ó ní ohun tójú òun rí pọ̀, ó ti sùn. Adájọ́ ní sọ fún mi, wàá dẹ̀ sọ kí ni nǹkan náà. Ó ló ti sùn, gbogbo ìgbà làwọn ń jà, ó ti sùn. Kò ní ọkùnrin yẹn lu òun o. Adájọ́ ní nǹkan tó wà nílé tó wà nù ìgbéyàwó nìyẹn, sùúrù. Kò dẹ̀ sí ni kẹ́ má ní gbọ́n mi sí omi òtó. Ó ní ṣé ìwà àwọn àbúrò ẹ̀ àbí àwọn ọmọ ìyá ẹ̀ kì í jà, ló wá bẹ̀ sí ní rẹ́rìn. Pé ìgbéyàwó tó yẹ pé ọdún 4 lásán ni. Ó ní ohun tó yẹ kẹ́ máa rò ní bẹ́ ṣe máa
bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbélé ayé àlàáfíà. Ó ní bọ̀ lọ́wọ́ yìí ọdún 4 pé márèjì bí àná ni pé àmì wákàtí yẹn ni àṣẹ máa ní ẹ fẹ́ pínyà ó bẹ̀rẹ̀ sí ní flaunt ẹ̀ lójú arákùnrin. So òun náà ni adájọ́ sọ, wọ́n ní pẹ̀lú gbogbo ohun tó sọ kalẹ̀. Ó ló rẹ́ǹtì ṣọ́ọ̀bù fóun, ó ní rẹ́ǹtì nìkan ló san pé kò kọjá sínú ẹ̀ fún ẹ pé òun lòun fúnra òun lòun sanwó ọjà. Lady yóò la kò lọ́gbọ́n rárá. So ó ṣáà ní òun ò fẹ́ ṣe mọ́. Ládájọ́ wa ń sọ fún pé kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé at least pé àwọn obìnrin kan wà kò sẹ́ni tó san ṣòwò ṣọ́ọ̀bù fún wọn, kò sẹ́ni tó bá wọn kọjá sí, fúnra wọn náà wówó ṣọ́ọ̀bù, fúnra wọn náà kọjá sí, fúnra wọn náà ṣe gbogbo ẹ̀. Ó ní kẹ̀dẹ̀rẹ́ ó láwọn obìnrin kan nìyẹn. Ó ní at least ẹni tá à ń sọ̀rọ̀ yìí ọkọ ẹ̀ yìí ó sanwó ọdún kan ṣọ́ọ̀bù fún ẹ, àti ẹ̀ gbọ́ pé wọ́n ló kó ọjà sí, pé ní gbogbo ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí àwọn ò tí ì rí ibì kan gbámú pé ìdí tó ti fẹ́ fọkùnrin yìí lẹ́rìí, àwọn ò tí ì rí ibì kan gbámú. Ó dẹ̀ ló ti sùn ojoojúmọ́ ìjà, òun ò fẹ́ ṣe mọ́, pé kinní kan igbá kan kò ń tọ́jú nǹkan ẹni tí ò tí ì bímọ kò tí ì bímọ fún ẹ o láàrin ọdún 4. Eléyìí wọ́n lójú tó bá máa bá ní kalẹ̀ kì í tààrọ̀ ṣèpin, eléyìí ò lè bẹ̀ dalẹ̀. Honestly ọ̀ká pé mi ni judge fún mi ni màá yà wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ kó jẹ́ kó máa lọ, because ìyàwó tó bá da wọ́n máa ní sùúrù. Ok, wọ́n dẹ̀ ti ń tẹnumọ́ pé kí ni nǹkan tó ṣe fún ẹ gangan. Arábìnrin yìí ò rí nǹkan wí o, kò rí nǹkan wí rárá. Mo fi pé gold digger ni, tó bá wà ó máa dúró, tí ò bá sówó agbèbẹ gold digger. Ẹ jẹ́ a máa gbọ́ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n lọ́pọ̀lọpọ̀ obìnrin ló wà ń ta. Wọ́n ní obìnrin mi pé kékeré tọ́kọ ẹ ṣe ìlú òun wá. Ta ló sọ fún ẹ? Wọ́n ní ta ló sọ fún ẹ pé wọ́n lọ́kùnrin ló máa gbé gbogbo ẹrù tó wá láti láàrin ẹ̀yin méjèèjì? Níbo náà kọ́ sí? Ẹ ṣeun. Pé ẹ̀tọ́ ẹ ní láti ràn lọ́wọ́, ẹ̀tọ́ ẹ gẹ́gẹ́ bí ìyàwó láti ràn ọkọ ẹ lọ́wọ́. Kó dẹ̀ ní ìtẹríbalẹ̀. Níwà tó rí púpọ̀ gbà. Ní gbogbo ohun tó sọ yẹn kò tí ì sí nǹkan kan tó jọ mọ́ pé obìnrin míì wà ń ta. Tó bá dáhùn ó bá níyẹn náà pẹ̀lú. Wọ́n wá bẹ̀rẹ̀ pé ṣé ìwọ náà ti ń fobìnrin dẹ́rù ba ìyàwó ẹ̀ nìyẹn, wá lóhun ti ẹ̀ lẹ́nì kankan. So ọkọ ní ìdí tóun ṣe rò pé ó ṣe fẹ́ máa lọ, kó fẹ́ kọ òun. Ìdí ẹ̀ lòun ó lóun mọ̀ pé nǹkan tóun ṣe àṣejù. Ó lóun ba àwọn nǹkan díẹ̀ jẹ́. Ó lóun ò fọwọ́ kan òun lò ó. Ó lóun ṣàkọfà gidi ti ṣọ́ọ̀bù. Adájọ́ wá bèèrè lọ́wọ́ ẹ pé ṣé ó ti ṣe bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀? Ó ní rárá. Ó ní torí òun ti ṣọ́ọ̀bù ló ṣe fẹ́ lọ. Adájọ́ ní òun ò rò pé nítorí wọ́n ti ṣọ́ọ̀bù ẹ ló ṣe fẹ́ ló ṣèyàwó mọ́.
wọ́n wá béèrè pé ṣó yìí nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. So wọ́n bí pé ṣó yìí nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀, ó ní òun mọ̀ pé ìyàwó òun ni but ilé ayé yìí téèyàn bá nífẹ̀ẹ́ fún mi kí n fún ẹ ló yẹ kó rí. So adájọ́ ní pé nítorí kò tiẹ̀ tún tí ì lóyún ó tún lè fa ìdí tí arábìnrin tún ṣe fi ń hùwà báyìí. Pé àwọn sọ fún gẹ́gẹ́ bí obìnrin kó ba lè yé. Wọ́n ní nítorí pé bá kò tí ì bímọ oyún ò tí ì wọlé ó lè bẹ̀ sí ni máa fi mú fílẹ̀ kó bẹ̀ sí máa ya gbogbo àpò wò kó máa bọ̀ nítorí ó ti mọ̀ pé òun ò tí ì bímọ so òun ò tí ì really fi níbùjókòó ń bẹ̀ yẹn torí ìgbà tí ò tí ì sọ́mọ kò tí ì sí ibùjókòó. Wọ́n ní ẹ̀tọ́ ẹ̀ ní bí àsọkọ láti máa ràn lọ́wọ́ kọ́kàn ẹ̀ balẹ̀ nínú ilé ẹ̀. Mo dẹ̀ sọ fún wọn náà arábìnrin pé máa dúpẹ́ gbogbo oore tọ́kọ bá ṣe pé gbogbo àwọn obìnrin torí yẹn wọ́n á sọ oríṣiríṣi fún ẹ̀ irọ́ ló pọ̀ jù pé irọ́ ló pọ̀ jù. wọ́n lóbìnrin tó bá lọ́gbọ́n tó bá nímọ̀ tó dẹ̀ lóye ò ní jẹ́ kí obìnrin míì mọ ibi tọ́kọ ẹ̀ kù sí. Wọ́n ní káyẹ́ pé ọ̀rọ̀ lúlù ló gbé wá pé ọ̀rọ̀ míì lẹ̀ bàbá lẹ́nu àwọn ohun tí George fún mi sọ ni. Wọ́n ní ṣe oníbi tó ń lọ ni pàtó ní pé ìyàwó ọdún mẹ́rin ṣé oníbòmíì tó gbójúlé ni oníbòmíì tó ń lọ ni. Wọ́n ní so ó lẹ́ni tó máa ràn wọ́n lọ́wọ́ láti pẹ̀tù sí ọkàn wọn tó máa kọ́ wọn bó ṣe jọ máa bára wọn lò. Àwọn yẹn àwọn tó ní ìmọ̀ nípa ọkọ àti ìyàwó ni so àwọn yẹn ló máa ń ran àwọn ọkọ àti ìyàwó lọ́wọ́ tọ́rọ̀ wọn bá ti fẹ́ dojúrú so wọ́n ń pè wọ́n ní kánsẹ́lọ̀ náà ń pè wọ́n àwọn yẹn special ohun tó kọ́ nìyẹn nípa ọkọ àti ìyàwó. So adájọ́ tí wàá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. Wọ́n ní but àwọn fẹ́ mọ̀ ṣé o yìí nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó lóun nífẹ̀ẹ́ tẹ́lẹ̀. Okay so ọkọ ní òun nífẹ̀ẹ́ pé but òun ò rò bí ẹni pé òun tún máa kówó sínú ṣọ́ọ̀bù yẹn mọ́ so pé ọkọ ní ìgbàgbọ́ pé ìgbà tó bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù yẹn nìyàwó òun bẹ̀ sí ní yàwọ́ pé orí ibi ṣọ́ọ̀bù táwọn obìnrin ti ń péjọ tó ti ń ṣòfófó tó ti ń gbọ́ oríṣiríṣi pé bẹ́ẹ̀ ni ìyàwó òun ti bẹ̀ sí ní kọ́ ọwọ́kọ́wọ́. So ọkọ ní òun yìí nífẹ̀ẹ́ ìyàwó òun but òun gẹ́gẹ́ bí ọkọ òun ò ní kówó sínú ṣọ́ọ̀bù yẹn mọ́ so pẹ̀lú nǹkan tí mò ń wò ni pé kò fẹ́ kí ìyàwó ẹ̀ ṣe bísínẹ́sì tó máa mú àwọn obìnrin wá máa péjọ irú wá ògiri wá wọ́n á bẹ̀ sí máa sọ máa sọ so òun tọ́ ohun tí arákùnrin tó ń dùn jù nìyẹn. So adájọ́ wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ó fẹ́ sọ mí sí pé
tí ó bá yẹ pé wà tó wù ó fẹ́ sọ fún mi pé tí owó bá owó gidi wà lọ́wọ́ ẹ̀ ṣe ò ní fún lówó láti kó nǹkan sínú ṣọ́ọ̀bù ó lóun níbẹ̀ ni wọ́n á fún ọ ní sọ nǹkan tóun sọ nìyẹn. Wọ́n dẹ̀ ń sọ fún obìnrin yẹn pé ìwọ gan ọmọdé yìí ni ẹ gbà tó bá ṣí kúrò nú ilé ṣó fẹ́ máa ṣí kiri ni ṣó fẹ́ máa ṣí kiri. Wọ́n ní ṣó fẹ́ ká fún yín lẹ́ni tó máa kọ́ yín nípa ìgbéyàwó. Àwọn méjèèjì gbà. Wọ́n ní tí kóòtù bá ti dìde ẹnìkan wá bá wọn sọ̀rọ̀ á fún wọn ní àdéhùn bó ṣe máa lọ rí ẹni tó máa kọ́ wọn nípa ìgbéyàwó tó máa fún wọn tó máa gbà wọn nímọ̀ràn àtọkọ àtìyàwó. Orí ibẹ̀ yẹn ni tèmi yìí parí sí báyìí nísìn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èèyàn lè tóbi ń gbà mí kó jẹ́ pé ìwà ọmọdé ló wà lára ẹ̀ torí ìwòdìrí tí mo rí wúmà yẹn mo fi pé ó ní kò ní sùúrù ó ní kò ń fún ọkọ láàyè láti ronú. Ìyàwó ní àdúrà òun ni kọ́kọ́ òun change. Ó ní òun á ràn lọ́wọ́. Wọ́n ní wọ́n á tún wá béèrè question yẹn lọ́wọ́ ẹ̀ ìbéèrè yẹn lọ́wọ́ ẹ̀ pé ṣé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ó ní lóòótọ́ kú mo nífẹ̀ẹ́. Ibi tá a bá dé ní tèmi yìí nìyẹn o. Ẹ má gbàgbé bá wa subscribe ẹ dẹ̀ má gbàgbé bá wa like. Ṣé rí gbogbo àwọn nǹkan kéékèèké yìí ń gbà mí á máa fi ṣàríkọ́gbọ́n ni. Ọgbọ́n èèyàn nìkan kò tó nǹkan míì máa ṣẹlẹ̀ ó dàbí àwọn tó lọ sínú ìgbéyàwó sí wọn mú kò sí ìyá wọn fún wọn manual wọn fún wọn ní ìwé tó máa kà tó máa fi solve problem tó máa fi báwo ni mo ṣe fẹ́ ṣe báwo ni ọ̀nà wo ni máa gbé gbà kò sí àfi téèyàn bá ra tẹlifíṣàn nìkan náà fún yàn ní ìwé tó máa fi plug ìwé tó máa kà ìwé fẹ́lẹ́fẹ́lẹ́ tó máa tẹ̀lé wá. Bọ̀ téèyàn bá ń márì èèyàn ń bímọ èèyàn fẹ́ kọ́lé èèyàn fẹ́ ra mọ́tò èèyàn fẹ́ gbégbé ilé kò sí manual kò sí ìwé fẹ́lẹ́fẹ́lẹ́ tó máa sọ fún ẹ pẹ́sẹ̀ tó máa gbére ọwọ́ tó máa gbére. Ibi tá a ti máa ń kọ́ àwọn ọgbọ́n kéékèèké rè ibi téèyàn bá ti rí ọgbọ́n kó rọra tẹ̀bàtì kó mú tiẹ̀ ń bẹ̀ kó dẹ̀ wò bóun ṣe máa ṣe irú ìyàwó wo ni wọ́n fẹ́ jẹ́ lọ́jọ́ alẹ́ irú ìyàwó wo ló fẹ́ jẹ́ lọ́jọ́ òwúrọ̀ ẹ̀ báwo ló ṣe fẹ́ tọ́ àwọn ọmọ ẹ̀ ipa wo ló fẹ́ káwọn ọmọ gbé nílé ayé ta tiẹ̀ wà yìí ń sìn tó jẹ́ pé kò sí ohun táwọn èèyàn ò lè ṣe lórí owó lẹ́yìn owó náà ni tó bá wá tán kọ́ àmọye ẹlòmíì tó títorí máa lé owó yìí náà àwọn náà dà lé ni wọ́n ti lọ. Ẹ jẹ́ ká máa fi ṣàríkọ́gbọ́n ẹ bá wa like ẹ dẹ̀ bá wa comment ẹ dẹ̀ bá wa tẹ button so that notification yẹn á máa wá sórí ọ̀dọ̀ yín all the time. Ẹ ṣé gan-an. This is Mabel translation. Kọ́lọ́run máa wà pẹ̀lú yín o ó tún dìgbà mi o ó dàbọ̀.